àdúrà fún promotion ní gbogbo àyíkáyè tí ẹrú Ọlọ́run ìlékè ọlá bá wà àti àdúrà tí kò ń jẹ́ kí owó dá ní ọwọ́ ẹ̀dá bísímìláì ṣe. bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún ṣiṣẹ́ fún ìdáàbòbò àmọ́ àbòsí ló jìnnà sí kò sádùá tí kì í gbà. wàá lọ sí Quran chapter 2 verse 257. Allahu waliyu lezina amanu kò jù bẹ́ẹ̀ lọ wàá ṣe nígbà 100 Allahu waliyu lezina amanu Allahu waliyu lezina amanu. wàá lọ sí suratu Maryam verse 57. Warafana man kana aliya warafana man kana aliya ta ló sọ fẹ́ pé wọ́n lè lo warafana man kana aliya láti fi wá promotion láti fi yanjú nǹkan. àbòsí ló máa jìnnà sí tọ́lọ̀ ní waskur fil kitab Idrisa innahu kana siddiqan nabiyya warafanahu man kana aliya. Utilu ma uhiya ilayka min kitabi rabbika lọ́lọ́run sọ máa ka àwọn nǹkan ta fi ránṣẹ́ sí wa Nábì Muhammad Al-Qur'ani kí ló ní kó máa kà á fún máa fi béèrè àdúrà máa fi tọrọ nǹkan lọ́wọ́ àwọn Ọlọ́run ni. So wàá ṣe warafanahu man kana aliya wàá ṣe nígbà 100 wàá ṣe ya fata 313 bí isnillahi ta'ala májò já Allahu waliyul lezina amanu 100 warafanahu man kana aliya 100 ya fata 313 bí wàá ṣe máa ṣiṣẹ́ ènìyàn every day anytime tó bá wẹ̀ ọwọ́ ẹ̀ ò ní dá fowó bí isnillahi ta'ala. ìdáàbòbò tó dẹ̀ lágbára ni wọ́n ti gbogbo ẹ̀ wọ́n rí mọ́bì kan wọ́n ṣe kíni kan go and try it fi fídíò yìí ránṣẹ́ ó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní kẹ́dẹ̀ kọ́ọ̀lù fáwọn egbògi wa tó ní NAFDAC number ìjọba Ọlọ́run bá dání láti wò ike nínú àìsàn tó bá òkò dojú kẹ̀dá. charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization Innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá ló ní àwa ní Airport Road, Ìlọrin, Kwara State of Nigeria. Ma salam wa ila liqa'i.